Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ̀dùkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ṣàlàfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Ọ̀pọ́n by 2 ṣe wà lénìí. Ṣé ti wo last video mi? Ẹ lọ wò ó ṣe wá láǹfààní lọ́kọláya, ambassador ọkọ àtìyàwó, counselor ọkọ àtìyàwó. Ẹ̀yin tèmi, ìwọ tó bá fẹ́ recommendation lórí apps, o lè tẹ̀ sínú comment box. Knowledge yìí ò jẹ́ ń gbádùn, so kò yẹ kí n mọ̀ sọ knowledge, this particular knowledge yìí. So ìgbà míì tí n bá ní kí n tún mọ recommend the apps lórí video, mo máa ń rí pé ó máa ń pọ̀. So ìwọ tẹ̀ sí. Bí just one video tí mo ṣe láìpẹ́, mo fẹ́ ṣe 1 or 2 things lórí fibroids, but àsìkò yẹn tún lọ pátápátá. So o lè tẹ̀ sí mi. Eléyìí tí mo ṣe yìí kọ́ ló ń jẹ́ kí n rántí. Tí ò bá pọ̀, tí fídíò yóò bá pọ̀. Èèyàn kan ló béèrè lọ́wọ́ mi lónìí, Àjíà, kí ló dé tó jẹ́ pé àwọn tó ní ọyàn ńlá wọ́n máa ń ṣèranù? Wọ́n ó lọ́kọ tán, wọ́n tún máa ṣèranù ká àwọn tó lọ́yàn ńlá. Hey, this is a big accusation. This is a big accusation. This is a big accusation. Ká tó wá tẹ̀síwájú, kò í ṣe pé ó ṣẹlẹ̀ sí ẹ. Kì í ṣe pé ìyàwó rẹ ní ọyàn ńlá, ó lọ cheat ẹ. Ìyẹn ẹ má generalize ẹ. Ẹ má generalize ẹ. Ẹ má generalize ẹ. You understand? Ẹ má generalize ẹ. But ẹ̀yin tèmi, ẹ jẹ́ kí n sọ 1 or 2 things. Bèmi ò fẹ́ kẹ́ generalize ẹ. Kì í ṣe gbogbo obìnrin tó ní ọyàn ńlá ló ń yàn àlè ká. Àwọn míì gan lọ́yàn ńlá àti ẹ̀ ti ṣí kalẹ̀ fáwọn èèyàn nítorí ọyàn wà, ikùn wà, ó di wàhálà. Wọn ò fẹ́ ṣí fọ́kọ wọn gan, wọn ò fẹ́ kí wọ́n body shame wọn. Ìyẹn kọ́, ẹ má generalize ẹ. Ẹ̀yin tó bá wà affected, ó kàn wà affected ni, maybe because of that kind of your woman. Do you understand? Ẹ má generalize at all. But this is one thing tí mo mọ̀. Ó ní pé ọyàn ńlá ó lè jẹ́ as a result of àwọn mùdùnmúdùn tó ń jẹ́ kí obìnrin jẹ́ obìnrin. Ṣé ẹ mọ̀ pé obìnrin develop ọyàn sí àti inú oyún náà ni? Dé puberty age, títí ó máa develop ọyàn yẹn títí tó fi máa wá dé menopause. Tí estrogen, one of the hormones tó ń ṣe obìnrin láǹfààní. Estrogen náà ni olórí hormone, olórí mùdùnmúdùn obìnrin. Kì í ṣe pé àwọn hormones míì náà ò wà. Àwọn hormones náà míì wà. Kódà obìnrin náà ṣì ní small quantity of testosterone tó ń bá wọn balance up estrogen wọn, tó sì ń jẹ́ kí obìnrin, tó ń help obìnrin with bones and muscle and fertilities and so many things like that. Hormones míì náà dẹ̀ tún wà náà, àwọn progesterone ó wà tó ń support, tó ń regulate ovulation. Àwọn hormone lóríṣiríṣi káàkiri. Bákan náà, a ní àwọn prolactin, oxytocin, ó wà lára àwọn kan tó ń affect generation of this ọyàn ńlá àti other things, even to the pregnancy. Progesterone yẹn ó máa ń help ọyàn nígbà oyún láti secrete omi. Tó yé yín? So ó wọnú ara wọn ni. But estrogen yìí, òun ni olórí mùdùnmúdùn obìnrin tó jẹ́ pé ó wà responsible pé kí obìnrin máa desire ọkùnrin. Ó wà responsible pé kí obìnrin kó máa tutù ní abẹ́, kó máa lubricate lábẹ́. Ó wà responsible. Òun náà dẹ̀ ló pọ̀. So ibi 1 or 2 or 3 places wọ́n ti ń produce it. Majority of where they produce this estrogen is the ovaries. So kíni kan wà tá à ń pè ní fat cell. Fat cell yìí náà, fat cell, ó ń produce estrogen níwọ̀nba. So every bit tí obìnrin bá wà lójú ọwọ́, every bit ara sísan tí obìnrin bá san, ó ń secrete estrogen. So most of obìnrin tó sanra, wọ́n máa ń desire ọkùnrin. Ó dẹ̀ ní level by level. Wọ́n máa ń desire ọkùnrin. Yes, most obìnrin tó sanra. So òun náà ló dífá fún pé yes, obìnrin ó ní ọyàn ńlá, ó ní ìdí ńlá. Yes, nítorí pé kí ni fat cell yìí tó ń produce fatness yẹn, ó sì ń produce a little of estrogen fún wọn. So most time, obìnrin tó ní ara sísan, wọ́n máa ń desire ọkùnrin nítorí pé ara wọn sanra. Gbogbo ẹ ṣe pọ̀npọ̀n, ó máa secrete omi. Tóbìnrin bá dẹ̀ ti secrete omi lábẹ́, ó máa wọ ọkùnrin ni. Mo believe pé I understand àárín tí bí hormones ṣe affect pé obìnrin lọ́yàn ńlá, ó wá ń desire ọkùnrin. Ara ẹ̀ nìyẹn. Then secondly, point tí mo fẹ́ sọ, òun ni pé ṣé ẹ rí àwọn obìnrin tó ní ọyàn ńlá yẹn tó sì wà in place, bó ṣe ń wo ẹ̀yìn ọkùnrin náà ló ń wo àwọn náà. So ó máa ń trigger wọn. Ọyàn yẹn máa ń trigger. Kóbìnrin dún ọyàn ẹ̀ báyìí, torí ọyàn ló sì fine báyìí. Ó máa ń trigger, ó máa ń wo obìnrin fúnra rẹ̀. So kíni yẹn tó bá ti trigger, tó make signal sí ní brain, ó pass ẹ̀ sí kíni, ó pass ẹ̀ sí abẹ́. Ẹ rí immediately abẹ́ ẹ̀ máa feel wet. Tó bá rí ọkùnrin, ó lè ṣe, tó bá rí
ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ọyàn ńlá yìí wọ́n máa ń bára wọn tẹ̀, àwọn tó ní omi lára. Tẹ́ bá rí obìnrin tó sá fún ìbálòpọ̀ tó jẹ́ obìnrin tó ní ọyàn ńlá, it is because bóyá ìwọ ọkọ àbí ìwọ boyfriend àbí ìwọ man ẹ̀ ò ń body shame ẹ̀. Tó bá ti ń body shame obìnrin tó ní ara, ó máa ká gbogbo ẹ̀ ńlẹ̀, ó máa paná ọkàn rẹ̀ fún kiní yẹn ni. Ó máa paná ọkàn ẹ̀ ni. And nítorí pé number 3 point tí mo fẹ́ sọ, òun ni pé nítorí pé àwọn ọkùnrin gan wọ́n attach ìbálòpọ̀ tán bá ti rí obìnrin tó ní ọyàn ńlá. So therefore, ìwọ tó níyàwó tó ní ọyàn ńlá, ìwọ nìkan kọ́ ló ń wò ó. Ẹlòmíì náà bó tiẹ̀ dé débẹ̀, ó máa wò pé orí bọ́yàn yẹn ṣe tóbi, orí bọ́yàn yẹn ṣe tóbi. So àwọn èèyàn wọ́n wà fetish nípa ọyàn ńlá, ìdí ńlá, ó máa ń trigger ọkùnrin. So bó ṣe ń trigger ọkùnrin yẹn tí ọkùnrin sọ recommendation tó tí obìnrin náà like recommendation yẹn, wo bó ṣe fine, wọ́n mú ẹ̀, tí n bá gbọ́ ọmọ yìí mú bá, kíní yẹn náà tún push obìnrin, ó ń push irú àwọn obìnrin bẹ́ẹ̀. So tí obìnrin tó wà nílé ọkọ tó bá wá gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ní ọ̀dọ̀ ọkùnrin kan níta, tí ó jẹ́ pé obìnrin tó ní control of her brain, ó ṣeé ṣe kó yàn lé ọkùnrin yẹn ta. Tó bá wá jẹ́ obìnrin tó wá lose pátápátá, a jẹ́ pé ó máa ṣe sí gbogbo ọkùnrin tó bá ti ń fún ní comment yẹn. So gbogbo àwọn obìnrin tó ní ọyàn ńlá tó sì wà lójú ọwọ́ tó ti dẹnu kọlẹ̀ tẹ́sí mọ̀ pé obìnrin bá tiẹ̀ ní ọyàn ńlá sóyè yín, kèé tán, kèé lọ pátápátá, kódà kó wọ menopause. Ìgbà menopause yẹn, estrogen yẹn máa ń lọ, ó máa ń decrease. Tó bá ti ń decrease yẹn, ẹ rí pé gbogbo nǹkan tí obìnrin fi ṣe ọyàn, ó lè máa wálẹ̀. Bẹ̀tẹ̀ tó ní ọyàn ńlá kò ní lọ tán, ó sì máa kó traces. Tó bá kó sínú brazier, ilẹ̀ á ga. So àwọn urge gbogbo àwọn obìnrin tó ní ọyàn ńlá, don't let this thing get to your brain. Àwọn ọkùnrin tó ń sọ good things yẹn, wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ kí wọ́n drop ni. Ọkọ rẹ̀ sì ni the best of the best. The best of the best. If tó bá lose ọkọ rẹ̀ yẹn, ò ní rí ẹlòmíì bí ẹ̀. Ó tọ̀rọ̀ ni mò ń sọ. Because ó ṣeé ṣe bóyá ọkùnrin yẹn wọ́n fẹ́ wò, wọ́n fẹ́ gba ẹrù ọyàn rẹ̀ wọ́n fẹ́ gbà sílẹ̀ lẹ̀. Once tán bá ti fẹnu kàn tí wọ́n ti mọ̀, tí wọ́n mú tójú wọn ti já, ó ti tán náà nìyẹn. So why not kó ní sùúrù kó mọ package ẹ̀ sí ọkọ rẹ̀ lọ́rùn. So ẹ̀yin tèmi, àwọn obìnrin tó ní ọyàn ńlá, yes, ìwádìí jẹ́ ká mọ̀ pé wọ́n fẹ́ràn ọkùnrin ju àtọyàn ńlá ni o, obìnrin tó ṣàlómi lára, you understand, wọ́n fẹ́ràn ọkùnrin ju counterpart wọn lọ. Then tí n bá máa fi sọ point ilé bóyá 4 point or 5th point, I can't remember, ó ní pé ọyàn ńlá yẹn náà, ó náà fún àwọn tó ní common sense, wọ́n á fẹ́ show pé yes, àwọn kíní náà máa ń gùn wọ́n ni. Ó máa ń gùn wọ́n, ẹ mọ̀ kí káwọn ọkùnrin náà kó ní kìmí ńlá, ẹ mọ̀ kó máa ń gùn wọ́n náà, ó máa ń gùn obìnrin náà bẹ́ẹ̀. So point yìí, òun la fi papọ̀ tá fi sọ wípé yes, tí obìnrin bá lọ́yàn ńlá àbí tó ní ara ńlá àbí tó ní ìdí ńlá, wọ́n máa ń desire ọkùnrin ju èèyàn tó slim lọ. Èèyàn tó slim nígbà míì, ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ni mo kọ́, èmi ṣóyé yín, wọn ò kí ń wà sexually pushed ní àwọn tó ní ọyàn kékeré, àwọn tó ní slim body, bí àwọn tó ní ara ńlá. All náà ó base lórí pé estrogen and some other factors tí mo mention, you understand. So ẹ má fi obìnrin kan justify gbogbo obìnrin. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa treat ìyàwó yín nínú ilé. Mo ti ṣe fídíò kan, mọ̀ bí wọ́n ṣe appreciate obìnrin, you understand. First of all, appreciate ọyàn yẹn, appreciate ẹ gbẹjọ́, ẹ mú ẹ ṣe jìgìjìgì. Yes, inú obìnrin ó mọ̀ dùn, kò ní mọ̀ ṣe ká. Àwọn obìnrin míì dẹ̀ ní sóyè yín, k'Ọlọ́run ṣàánú fún wa ni. Mi fẹ́ sọ ju bẹ́ẹ̀ lọ, k'Ọlọ́run ṣàánú fún wa lórí wọn, k'Ọlọ́run ṣàánú fún wa ni. Like seriously, nǹkan táwọn gan wá ń tà, they can't identify. Bẹ̀ kì í ṣe gbogbo obìnrin. Tí ẹ bá rí obìnrin tó sanra, tẹ́ ẹ rí bí ẹni pé kò fẹ́ràn ìbálòpọ̀, obìnrin tó sì wà lójú ọwọ́, tó obìnrin tó ti wọ menopause, even àwọn tó wọ menopause mo ti sọ wájú, wọ́n sì desire. Tó sanra, a jẹ́ pé ìwọ ọkọ ti ń body shame ẹ̀, kíní yẹn ti wá affect ẹ̀ emotionally. Bó ń body shame, bóyá ó níkùn ńlá, bóyá ó nẹ́sẹ̀ ńlá, bóyá kíní kan wà tó ṣà ń ṣe, tó jẹ́ pé ìwọ náà ti mọ̀ pé àrùn ẹ̀ ni, maybe, àbí kí obìnrin kó má neat tó, àbí kí obìnrin kó ṣà ní one bad behaviour tí ìwọ ọkọ wá ó tún fi ń bú. Irú obìnrin bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ lè mú, kò fẹ́ stop, kò mọ̀ bó ṣe máa stop habit yẹn, kò mọ̀, àbí kó jẹ́ pé ikùn ní ńlá ni kó máa fi bú, àbí tán ńlá, kò mọ̀ bó ṣe máa cop habit yẹn. Ó ṣeé ṣe kó wà emotionally damaged, kò ní fẹ́ mọ̀ túra kalẹ̀ fún ẹ, kò ní fẹ́ mọ̀ ṣèbálòpọ̀ fún ẹ, then kò tẹ́ ní fẹ́ show ẹ̀ síta again, ṣóyé yín. But ìjọ́ tó bá ti lè ṣe mistake, tí irú obìnrin bẹ́ẹ̀ bá lè rí ọkùnrin kan ta appreciate ẹ̀, ló bá ń gbọ́ ó ti lọ. Ọlọ́run ní jẹ́ kí ìyàwó tí yín lọ.
ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ, kì í ṣe gbogbo obìnrin, ẹ má generalize ẹ̀. So fún ìwọ tó bá ní interest lórí product on point by two tó ń ṣọkọ àti ìyàwó láǹfààní, èmi máa ń béèrè questions o, because àṣà lè sáà ta ọjà fún yín báyẹn, because ẹ̀yin kan ẹ mọ́ ń dákẹ́. Ṣé ẹ rí pé fídíò yìí ti lọ far, mi ò dẹ̀ tí ì sọ̀rọ̀ nípa fibroids tó bá jẹ́ pé èyí tó disturb ẹ ni, má ṣe wàhálà lórí ẹ̀, má ṣe wàhálà kankan lórí ẹ̀, fílẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀, tó disturb ẹ tí ì ṣe pé bí ọmọ kan ló ń wá, fílẹ̀ bẹ́ẹ̀, má disturb ara ẹ.